Sunday Igboho Soro owó baba dami wọ́n jáde láti wá sọ̀rọ̀ lórí àṣeyọrí eléyìí tó wáyé lánàá òde yìí ní oríire local government area nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ kò kí ń ṣe ìròyìn mọ́ wípé gbogbo àwọn ọmọléèwé àtàwọn olùkọ́ táwọn ajínigbé àwọn afẹ̀míṣòfò tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́ pé wọ́n ti rìlíìsì gbogbo wọn lánàá. Ẹ wò ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn agbófinró tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà pátápátá torí pé kíni wọ́n ṣiṣẹ́ ribiribi wọ́n ṣiṣẹ́ takuntakun láti rí i dájú pé wọ́n dòòlà ẹ̀mí àwọn tí wọ́n jí gbé lóríire local government area. Ẹ̀yin èèyàn mẹ́rẹ̀ẹ́kan dábàá ẹ̀ súnmọ́ bí o kí lohun tí Sunday Igboho Soro sọ lórí ọ̀rọ̀ yìí ẹ wò ó màá gbé yín débẹ̀ gbogbo process bọ́n ṣe rìn tó fi di pé wọ́n rí àwọn people yẹn rescue gbogbo ẹ̀ pátápátá ni màá yànnàná fún yín nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé. Ẹ dákun dábàá ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé kí ni àṣeyọrí táwọn ọmọ ológun wa àwọn ọlọ́pàá àwọn àjọ DSS àṣeyọrí tí wọ́n ṣe lánàá yìí kò kéré o kódà ó jẹ́ kínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dùn gan-an. Mo rí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ rájó tínú wọn dùn tí wọ́n ń yọ̀yọ̀yọ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti lọ kí àwọn pípò yẹn ní military níbi tí wọ́n sọ pé wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ báyìí torí wọn ti dágbé wọn padà sílé sọ́dọ̀ àwọn òbí wọn àwọn ọmọ kéèké yẹn wọn ti padà sọ́dọ̀ àwọn òbí wọn gbogbo wọn pátá sì ń gba ìtọ́jú lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àìsàn ni ó ti kọlù wọn ní ugbó tó ti wà for almost 2 months 56 days gbáko ni wọ́n sọ pé wọ́n lò lákàtà àwọn afẹ̀míṣòfò yẹn. Ẹ̀yin èèyàn kí ni nǹkan tí Sunday Igboho Soro sọ àti wípé báwo làwọn agbófinró ṣe rìn ọ̀nà wo ni wọ́n gbé gbà tó fi di pé wọ́n ráyè rescue àwọn people yìí ṣé wọ́n san ransom ni àbí wọ́n san ransom gbogbo ẹ̀ pátápátá ni màá yànnàná fún yín nínú fọ́nrán ilé tí mo mú wáyé. Ẹ máa bá ń comment kẹ́ máa bá mi like kẹ́ máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá mi bó káàkiri tààràtààrà kó kálé kó kókó kó dẹ́sẹ̀ kùkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Àkọ́kọ́ ná Sunday Igboho Soro fi ẹ̀mí ìmoore hàn bẹ́ẹ̀ ló gbóṣùbà káre fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún iṣẹ́ takuntakun iṣẹ́ ribiribi tí wọ́n ṣe láti rí dájú pé wọ́n rescue gbogbo àwọn tí wọ́n jí gbé lórí local government area. Wọ́n látọjọ́ tí wọ́n ti já ọmọ yẹn gbé pé ọkàn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò balẹ̀ wọn ò lè sùn bẹ́ẹ̀ náà ni wọn ò lè wo kódà wọn ò lè jẹun bó tilẹ̀ jẹ́ pé à ń rí wọn tí wọ́n lọ ṣe primary election kódà bóyá ọjọ́ tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àbọ́jọ́ kejì báyìí tọ́rọ̀ yẹn gbòde kan ni wọ́n lọ ṣe primary election nílùú Èkó. Bí Sunday Igboho Soro wọ́n sọ pé wọn ò lè sùn bẹ́ẹ̀ ni wọn ò lè wo báyìí ẹ̀yin èèyàn ẹ jẹ́ darapọ̀ lábala àríwúsí kí ni nǹkan tẹ́ rí sí yun. Sunday Igboho Soro owó baba dami ẹ̀yin èèyàn ṣẹ́yìn mọ̀ gan pé Sunday Igboho Soro gangan ló discover ibi táwọn people yẹn wà nùgbó. Ọjọ́ tí wọ́n gbé drone tó ń rán drone ńṣẹ́ tí drone bẹ̀rẹ̀ sí scan gbogbo nùgbó yẹn tó ń scan lọ́tún tí ń scan lọ́sì àtọjọ́ yẹn ni wọ́n ti discover ibi táwọn people yẹn wà. Sunday Igboho Soro lórí wọn òun ló lọ sọ fáwọn ọmọ ológun pé ibi tó wà rèé o ẹ wò wọn àwọn rèé o. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní kọkùnrin réjò kóbìnrin pa kọ́ṣẹ́ àti réjò ọ̀hún pa ni àbí Sunday Igboho Soro rí ó rí àwọn pípù yẹn àwọn ọmọ ológun àwọn àjọ DSS àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n ṣiṣẹ́ ribiribi wọ́n ṣiṣẹ́ takuntakun pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn intelligence àwọn equipment táwọn ní dání wọ́n fi tọpinpin àwọn pípù yẹn wọ́n sì rí dájú pé wọ́n rí àwọn pípù yẹn mú. Ó ní ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ̀míṣòfò yẹn ló lọ sí wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ sì ni wọ́n rá àwọn mẹ́jọ nù wọn wọ́n rí wọn gbámú wọ́n ń bẹ látìmọ́lé báyìí kọ́lọ̀ má jẹ́ kán tún lọ rehabilitate wọn ẹ bá ń ṣàmì ẹ bá ń comment fídíò yẹn tẹ́ bá ń gbádùn ẹ máa like kẹ̀kẹ́ sì máa bá mi pín káàkiri ọ̀nà wo làwọn àjọ DSS gbà bó ni wọ́n ṣe rìn máa pa sórí ọ̀rọ̀ Sunday Igboho Soro yẹn àmọ́ kó tó di pé mo débẹ̀ yẹn ẹnìkan nú àwọn àjọ DSS jáde wá sọ̀rọ̀ ó grant interview wọ́n ní former ọ̀gá àwọn DSS
láwọn agbọ̀nbì kọ̀ọ̀kan ni màá play fọ́nrán alàgbà yẹn nísìn. Ó ní ìgbésẹ̀ táwọn àjọ DSS gbé láti rí dájú pé àwọn afẹ̀míṣòfò yẹn wọn ò pa àwọn tíṣà bẹ́ẹ̀ ni wọn pa àwọn ọmọ kankan tí ń bẹ láàrin wọn láti jọ́ tó ti gbé wọn. Wọ́n ní ṣé àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe ni pé báwọn àjọ DSS yẹn wọ́n ti bẹ̀rẹ̀ investigation wọn ti pẹ́, wọ́n ti ṣe àwọn ìwádìí òfin tó tó lórí àwọn tó lọ ṣe ọṣẹ́ tí wọ́n ṣe yẹn, lórí àwọn tó já àwọn ọmọ yẹn gbé nípínlẹ̀ Ọ̀yọ́ lórí local government area. Wọ́n ní the first step tí wọ́n kọ́ take ni pé wọ́n kàn identify àwọn wo ló jẹ́ ìyàwó wọn, àwọn wo ló jẹ́ ọmọ wọn, ibo làwọn màmá wọn wà, ibo làwọn mọ̀lẹ́bí wọn wà, àwọn ojúlùmọ̀ wọn ibo ni gbogbo wọn wà. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí identify gbogbo àwọn people yẹn lọ́kọ̀ọ̀kan léjèèjì. Wọ́n ní wọ́n travel, wọ́n lọ sí Kwara, Niger, Kano, Gombe, Adamawa, Plateau, gbogbo ibi táwọn relative wọn wà pátápátá ní láwọn àjọ DSS lọ ní wọ́n bẹ̀rẹ̀ sí he wọ́n lọ́kọ̀ọ̀kan léjèèjì. Wọ́n kó gbogbo family wọn, wọ́n apprehend wọn síbì kan, wọ́n á record wọn. Wọ́n ní bó ṣe record wọn báyìí wọ́n wá send ẹ̀ sáwọn afẹ̀míṣòfò yẹn. From a national security perspective was, the use of technology, use of intelligence to be able to identify those that are involved, which DSS already had some information about them prior to that time, and they began to identify associates of those people, their mothers, their children, their wives, people close to them, and they began to they spread their dragnet across the northern part of Nigeria, from Kwara State to Niger to Kano, Kaduna, Katsina, Gombe, all the way to Adamawa, Borno State. They began to arrest family members, associates of these people. So what they did was that they did the video and sent the video back to them. Now, okay, we've seen the one you killed. If you kill anyone, we also kill your own family member. So if you want to negotiate, see, they were able to trace the family members. Family members, everyone close to them. Government security forces picked everyone. So all the while there was a line of communication between government. Of course, and governments, were so strategic, in the operation that they, did not relent. Were they still in Oyo State at the time of rescue? Yeah, they were still in the forest. So there was this quick response from the Nigerian, defense forces, Nigerian security forces, to, encircle them before they could move them from Oyo Forest to the Kainji Forest, which is actually their base, and that would be very difficult. If you compare this with to Chibok girls, the response was very slow, and before the government could respond, they've already shared those children, so it became very difficult. Because we're the closest to the DSS we have tonight. For the 6 people who were reportedly abducted, do you have the specific number of the people rescued? Àmọ́ ó jẹ́ tó ṣe láàánú pé wọ́n ti pa alàgbà Michael Oyedokun yẹn kó tó di pé wọ́n gbé àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé yìí. Ẹ rí i pé lọ́gán tí wọ́n arrest àwọn tó já àwọn people yẹn gbé, ẹ rí i pé lọ́gán tí wọ́n já àwọn people yẹn gbé ńgbà yẹn lọ́hùn. Mi ò rò bí ó jọjọ́ kejì àbọ́jọ́ kẹta lọ tí wọ́n ti sáré pa alàgbà Michael Oyedokun yẹn. Wọ́n fi bàbá yẹn wọ́n fi pàrókò sáwọn ìjọba láti máa sáré jànàjànà pé kán lè implement Sharia law, kán gba ransom $1 billion àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó láwọn fẹ́ gbà ìlọ́ọ̀sì bí nǹkan. Kó tó di pé àwọn àjọ DSS discover gbogbo location bí táwọn people yẹn wà, ẹ rí i pé àwọn yẹn máa ń tẹnu wọn pé táwọn DSS ò bá ti ṣe tán tó fẹ́ mú yàn ló yà kù. Pé kò sí ibi tẹ́nikẹ́ni wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí o, mi ò mọ̀kè òkun Ọlọ́run o. Wọ́n lè máa lo àwọn Interpol fáwọn outside country. But tá bá ń sọ̀rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, gbogbo call tí everybody ń call pátápátá, àwọn àjọ DSS mọ ibi tó ní kálukú ti ń call o. O bá off location ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, wọ́n mọ ibi tó ní kálukú wà. Kò sí ẹni tí àwọn DSS fẹ́ gbé lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ní rí gbé. Àfi tí wọ́n bá ti ṣe tán láti gbé ìgbésẹ̀ yẹn ló yà kù. Wọ́n ní pé ìgbà tó fi wá kó gbogbo àwọn family àwọn afẹ̀míṣòfò yẹn, wọ́n ti assemble gbogbo wọn, wọ́n ti apprehend wọn. Wọ́n ní wọ́n wá record gbogbo wọn, wọ́n wá send díẹ̀ sáwọn afẹ̀míṣòfò tó túmọ̀ sí pé wọ́n jọ ní communication channel wà láàrin àwọn afẹ̀míṣòfò yẹn àtàwọn agbófinró. Wọ́n ní wọ́n send sí wọn pé téèrà bá rin àwọn ọmọ tí ń bẹ lákàtà yín yẹn,
àtàwọn olùkọ́ àtàwọn ọmọ yẹn téèrà bá rìn wọ́n àwọn fámìlì tí yín náà rèé o ẹ gbàgbé wọn. wọ́n lélẹ̀ wà lára àdí tó fi jẹ́ wípé wọn ò jẹ́ kéèrà kankan rìn wọ́n wọn ò fẹ́ kẹ́nì kankan kúnú wọn torí àwọn náà ti mọ̀ pé ẹpọ̀n àwọn ń bẹ lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò wa. àwọn náà wọ́n ń wà careful wọ́n ń fọpọlọ ta pẹ̀lú wọn ẹ san iye báyìí la fẹ́ ẹ ṣe nǹkan báyìí la fẹ́ wọ́n jọ ń negotiate. àmọ́ lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ìjọba ò san ransom o ìjọba ò san ransom kankan lórí àwọn tí wọ́n release lánàá òde yìí. Sunday Igboho Soro babadami wọ́n ṣiṣẹ́ ribiribi wọ́n ṣiṣẹ́ takuntakun eléyìí náà bí tọ́tọ̀tọ́ wọ́n gbé kámẹ́rà lójú ogun wọ́n fly drone lójú ogun. àwọn nǹkan tí wọ́n ní láti ṣe nìyẹn ṣe mọ̀ pé ìrù ẹkùn wọ́n ṣẹ̀ṣẹ̀ dá a lẹ̀ ni àwọn náà ní the publicity first step tó ní láti kọ́kọ́ take nìyẹn. àmọ́ gẹ́gẹ́ bí information táwa ń gbọ́ ni wípé Sunday Igboho Soro lórí àwọn people yẹn àwọn ló discover location bí tí wọ́n wà. ẹ wo àwòrán tẹ̀ ń wò yìí ọjọ́ tí Sunday Igboho Soro tó disconnect tó discover tán ló lọ report fún àwọn ọmọ ológun kó tó di pé àwọn ọmọ ológun wá continue láti bẹ̀ yẹn. àwọn ọmọ ológun ló ṣe gbogbo rescue mission yẹn. àwọn ọmọ ológun ló wọnú igbó lọ gbogbo IED device improvised explosive device táwọn afẹ̀míṣòfò yẹn ti rí káàkiri àwọn ló discover ni wọ́n yọ gbogbo ẹ̀ kúrò lójú ọ̀nà tí wọ́n fi máa gbẹ́sẹ̀ lé torí àwọn àdó olóró burúkú ayé ni ibi tó bá wà tó wá ṣe mistakenly gbẹ́sẹ̀ lé báyìí yóò explode ni wọ́n ní wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ̀míṣòfò yẹn bẹ́ẹ̀ sì ni wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ gbé nínú wọn. olóyè májàsọ́lá Sunday Igboho Soro wọ́n gbóṣùbà káre fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ká ní pé gbà táwọn pípò yẹn tí wọ́n request fún ransom tó bá jẹ́ pé wọ́n ti lọ san ransom yẹn ni wípé wọ́n tún fáwọn pípò yẹn lágbára sí ni because imagine pé wọ́n san 1 billion tó ń request fún àwọn àgbà lọ fi ra weapon 1 billion tó yẹ kó tún fi equip àwọn ẹ̀ṣọ́ aláàbò wá sí tó bá lọ ń gbé fáwọn afẹ̀míṣòfò àwọn yẹn wọ́n máa ní agbára lórí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ sì ni wọn ò ní dẹ́kun àwọn ìwà burúkú àwọn ìwà bàjẹ́ tí ń bẹ lọ́wọ́ wọn yẹn. ẹ̀yin yẹn mi ẹ bá ń comment kan bá mi like ẹ sì má bá mi pín káàkiri. olóyè májàsọ́lá wọ́n láwọn fi ẹ̀dùn ọkàn hàn sí alàgbà Michael Oyedokun àti gbogbo àwọn fámìlì wọn pátápátá torí tí ò bá kí n ṣe pé bóyá wọ́n ti pa àwọn náà báyìí tó ti fi wọ́n pàrokò burúkú sáwọn ìjọba. ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn náà bá wà pẹ̀lú àwọn fámìlì wọn lọ́wọ́lọ́wọ́ báyìí torí bó ṣe rescue wọn tán ní ìsìn báyìí gbogbo wọn pátá ló yẹ kí wọ́n rescue papọ̀. a gbọ́ pé ọmọ kékeré kan kú síbẹ̀ bó tilẹ̀ jẹ́ pọ́n láwọn afẹ̀míṣòfò kan ló pa á pé weather condition bẹ̀ yẹn ò bá ọmọ yẹn lára mu ó dẹ̀ gbẹ́mìí mì kọ́lọ́n bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀. alàgbà Michael Oyedokun náà kọ́lọ́n bá wa tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rẹ̀ kọ́lọ́n sì bá wa dẹlẹ̀ fún wọn gbogbo àwọn mọ̀lẹ́bí wọn náà kọ́lọ́n bá wa bomi tútù sí wọn lọ́kàn kọ́lọ́n ọba tó ń ṣe bàbá fáláì ní bàbá ọba tí ń ṣe ọkọ fáláì lọ́kọ kọ́lọ́n bá wa tu àwọn òbí wọn àti ìyàwó àtàwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ kọ́lọ́n bá wa tu gbogbo wọn nú. olóyè májàsọ́lá Sunday Igboho Soro wọ́n ní pé àwọn dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn ọmọ ológun lẹ́wà àwọn Nigeria Army àwọn Nigeria Police Force Minister of Defence pa àwọn dúpẹ́ dáadáa lọ́wọ́ wọn bẹ́ẹ̀ sì ni wọ́n ní àwọn fi ẹ̀mí ìmoore hàn sí Inspector General of Police alàgbà Ọlátúnjí Dísù Ridwan fúnṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti rí dájú pé wọ́n dòla ẹ̀mí àwọn pípò yìí. ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n nínú igbó yẹn náà sì wà látìgbà yẹn. wọ́n ní ká ní pé wọ́n ti escape tí wọ́n ti bọ́ sínú igbó Kanji forest ni ó di gbére nu o wọ́n pín wọn káàkiri ni mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ̀míṣòfò míì lọ́wọ́ wọ́n tà wọ́n àmọ́ ọlá pé wọn ò tí kó inú igbó Owodoyo National Park yẹn ọlá yẹn ni wọ́n rí jẹ o tí wọ́n fi rí wọn gbà kalẹ̀. wọ́n láwọn ọmọ Chibok girls báyìí pé àwọn ìjọba wà reluctant wọn gbégbèsè kámákóbó lórí wọn gbà yẹn lọ́hùn. ká ní pé wọ́n gbégbèsè yẹn nígbà yẹn náà lọ́hùn ni wọn ò bá ra àwọn ọmọ yẹn gbà kalẹ̀. àwọn ọmọ yẹn báyìí wọ́n ti di aya aláya wọ́n ti dọkọ ọlọ́kọ wọ́n ti di òbí fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ̀míṣòfò wọ́n ti bímọ lọ rẹ́ẹ̀rẹ́ nínú igbó láì 2014 sáà kò ta wà ẹ̀ rí pé kò kéré
ò bá jọ ọmọ kékeré tó ń bẹnu wọn gan yóò ti dàgbà yóò ti bàlágà òun náà ti máa bímọ báyìí. Ó jẹ́ nǹkan tó ba inú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Kọ́lọ́ ọba Èdùmàrè kó jẹ́ kí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà yìí kó ṣẹnu re. Àwọn tí bá ń bẹ nípò agbára náà ẹ ṣe lè tẹ̀lé ṣe láti rí dájú pé ẹ dáàbò bo orílẹ̀-èdè Nàìjíríà, ẹ dáàbò bo gbogbo àwọn ọmọ tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà ká lè máa gbé lálàáfíà, kọ́kàn yẹn máa balẹ̀ lórílẹ̀-èdè yìí. Kò kí ń ṣe pé kẹ́rù máa bàyàn pé orílẹ̀-èdè wo ni kí n sá lọ báyìí àbí máa sá lọ bíi ni àbí kò yẹ kírù nǹkan báyìí máa ṣẹlẹ̀. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ń bẹ lókè òkun lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè wálé, ẹ̀rù ń bà wọ́n pé ṣé táwọn bá wálé wọn ò ní já wọn gbé. Kò yẹ kí orílẹ̀-èdè wa kó wà deadly up to this extent. Olóyè Májàsọ́lá wọ́n fi ń dá wa lójú pé àwọn ò rí dájú pé ẹ̀ṣọ́ ààbò ó gún régé ó sì péye ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Gbogbo àwọn skul wa yẹn pátápátá ló yẹ káwọn ẹ̀ṣọ́ aláàbò wà ń bẹ̀. Táwọn security tó dúró re bá wà ní skul oríire local government yẹn tó ti lọ jí wọn gbé lọ́jọ́ yẹn, ó ṣeé ṣe kírun nǹkan báyìí kó má ṣẹlẹ̀. Tó ń bá tiẹ̀ máa ríyàn jí gbé gan kò lè rọ̀ wọ́n lọ́rùn tó yẹn. Bó ṣe wá tó ń kọ́ teacher kó everybody tẹ́ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò táwọn náà ń gbé ìbọn gidi dání tó ń jọ dojú kọra wọn ò lè rí àwọn ọmọ yẹn gbé, wọn ò lè rí wọn gbé. Ẹ̀yin èèyàn mi ìlérí tí wọ́n là wà á múṣẹ gẹ́gẹ́ bá ṣe ṣèlérí fún yín pé àníjẹ́ kójú yín fọ́, bẹ́ẹ̀ náà làsìn jẹ́ kí tí yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wọ́n ń bì. Ẹni tẹ́ bá ń bá ìkànnì yìí pàdé fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè é, ohun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, ẹ kú kalẹ̀. Agbe ní gbére pàdé olókun, àdùkò ní gbére pàdé ọlọ́ṣà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. Fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. Ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.